Ní àárín abúlé Ìlawọ̀ ni a ti rí ìlù kan tó lè sọ̀rọ̀ láì lo ẹnu. Nígbà tí ìlù yìí bá dún, gbogbo ènìyàn á máa tẹ́tí. Ó máa ń pè wọ́n sí ayẹyẹ bíi ìgbéyàwó àtonírúurú ayẹyẹ ìbílẹ̀ tàbí kó kéde ìkìlọ̀ tí ohun àbàmì bá fẹ́ ṣẹlẹ̀ nínú ìlú. Ṣùgbọ́n ní alẹ́ ọjọ́ kan, ìlù gángan yìí dákẹ́ rọ́rọ́. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní tí ìlú bá dákẹ́ á jẹ́ wípé àwọn oníjó ti sùn. Àmọ́ nínú ìlú tá a wí yìí, ọ̀dọ́mọkùnrin kékeré kan wà ńbẹ̀. Ọdẹ́túndé lórúkọ ẹ̀ ń jẹ́. Ọdẹ́túndé ó jẹ́ ọmọkùnrin tó ní ojú àkíyèsí àti ìwòye. Òun ló kọ́kọ́ ṣe àkíyèsí ohun tó ń ṣẹlẹ̀ yìí. Lálálẹ́ ni bàbá àyàn akúnlò àgbà abúlé máa ń fìlú rẹ̀ dùn gbogbo abúlé nínú. Ṣùgbọ́n lálẹ́ ọjọ́ tá a wí yìí, ìlú bàbá àyàn kò fọhùn. Ọdẹ́túndé bá gbéra ó lọ rèé bá bàbá. Ó ní, bàbá, kí ló dé tẹ́ ò lùlù yín lónìí? Bàbá àyàn bá fèsì, ọmọ mi, ó ti rẹ ìlú ní, yóò tún sọ̀rọ̀ nígbà tó bá yá. Ṣùgbọ́n Ọdẹ́túndé ò gbà. Ó béèrè wípé ṣé àwa máa rẹ̀ lù bí? Ó mọ̀ wípé ìṣòro ń bẹ. Yorùbá bọ̀ wọ́n ní ọmọ tó bá mọwọ́ wẹ̀ yóò kúkú bàgbàlagbà jẹun, nítorí pé Ọdẹ́túndé ó jọmọ tó lákìyèsí tó sì lójú wọn. Lọ́sàn-án ọjọ́ kejì nínú ọjà, àwọn obìnrin sọ̀rọ̀ ní ìṣọ́ra bí wọ́n ṣe ń ta iṣu, tí wọ́n ń ta ata, tí wọ́n ń taṣọ. Tolúkàlùkù ń ṣe káràkátà láàrin ọjà. Obìnrin àkọ́kọ́ wípé, ẹ gbọ́, wọ́n ní olórí abúlé sọ fún bàbá àyàn pé kó má lùlù fún gbogbo ìlú mọ́, ààfin nìkan ni kó ti máa lùlù. Obìnrin ẹ̀kejì fèsì, òótọ́ mà ní, ó ní ó lè má fi lù yín òun, kì í ṣe fún gbogbo ènìyàn mọ́. Ọkọ Ọdẹ́túndé pòrúurú nígbà tó fetí kọ́ ní táwọn obìnrin nínú ọjà sọ yìí, nítorí pé ìlù tó ń sọ̀rọ̀ ó jẹ́ ti gbogbo èèyàn ni, kì í ṣe tẹnìkan ṣoṣo. Yorùbá bọ̀ wọ́n ní ìlú tí kò gbọ́ ìlù kì í máa yọ̀. Èyí ti ṣe tó. Lálẹ́ ọjọ́ yìí, Ọdẹ́túndé bá gbéra ó dilé bàbá àyàn. Ọdẹ́túndé wípé, bàbá, kí ló dé tẹ̀ ń lọ lùlù fún lórí ìlú nìkan? Gbogbo ènìyàn ń fẹ́ gbọ́ ìlú náà. Èyí ti ṣe, bàbá. Bàbá àyàn bá fèsì, ọmọ mi, olórí ìlú ti dá mi lókòwò. Òun ló ń bọ́ mi tó ń bọ́ ìdílé mi. Ọ̀nà ọ̀fun sì rèé, ọ̀nà ọ̀run. Nígbà tó Ọdẹ́túndé gbọ́ eléyìí, ojú rẹ̀ kún fún omijé. Ṣùgbọ́n bàbá, báwo ni ayẹyẹ wa ṣe wá rí láìsí ìlú? Báwo la ṣe máa gbọ́ ìkìlọ̀ lákòókò ewu? Bàbá yẹn yí ojú sápá abòmíì. Ọ̀rọ̀ ọmọdé yìí bà lọ́kàn jẹ́ jọjọ. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní èèyàn kì í fowó ra iyì, owó ò ṣe é ra iyì. Olórí ìlú ti wò pé òun lè fowó ra ntótọ́ sí gbogbo aráàlú ni, ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. Ọ̀sẹ̀ kọjá, ọjọ́ ayẹyẹ iṣu dé, ṣùgbọ́n kò sí ìlù tí ó pe gbogbo àwọn èèyàn jọ. Pápá àríyá kéré, àwọn oníjó ń rìn láì ní orin. Èèyàn péréte ló péjọ. Ìrònú lórí àgbà gbogbo abúlé kodò. A ti wá ṣèyí sí ohun lọ̀rọ̀ tí ń jáde lẹ́nu gbogbo ènìyàn. Lọ́gán l'Ọdẹ́túndé dìde láàrin gbogbo ènìyàn. Ó ní, ẹ wò ó, tílù ò bá ní sọ̀rọ̀, èmi ó sọ̀rọ̀. Ó sáré lọ sí gbogbo ilé, ó ń pe àwọn ènìyàn. Kò pẹ́, wọ́n bẹ̀rẹ̀ sí dé, àgbà àti èwe, pẹ̀lú ìlù kékeré, àtẹ́wọ́, orin àtijọ́. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní igba ẹkẹ́ ní kúkú fọwọ́ tilé? Nínú ìṣọ̀kan, nínú ẹ̀ lágbára wà. Wọ́n dìde lọ́gọ̀ọ̀rọ̀, wọ́n ní yanturu, wọ́n bọ́ sójú àgbo.
látinú ilé ni bàbá yẹn ti gbọ́ orin náà. Omijé sì sàn lójú rẹ̀. Ó gbé ìlú rẹ̀, ó sì tọ̀pá bọ̀rẹ̀ fúngbà àkọ́kọ́ lẹ́yìn ọ̀sẹ̀ pípẹ́. Ìlú náà sọ̀rọ̀ padà. Ìlú náà dún, ó dùn, ó rọ̀, ó sì dàbí wípé ó ń fi ẹ̀mí tuntun fún gbogbo ènìyàn nínú abúlé. Lọ́gán ni bàbá àyàbá gbóhùn sókè. Ó wípé ìlù tó bá ń sọ̀rọ̀ fẹ́nìkan ṣoṣo kì í ṣe gángan tó ń sọ̀rọ̀, ó gbọ́dọ̀ jẹ́ ti gbogbo wa ni. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ohun tí gbogbo wa bá ní kì í di ohun ẹnìkan ṣoṣo, ẹnìkan kì í sì jẹ́ àpádé. Láti alẹ́ yìí gángan abúlé Ìlàwọ̀ kò tún dákẹ́ mọ́. Àwọn ènìyàn rántí pé ẹ̀bùn tó jẹ́ ti gbogbo ènìyàn kì í yẹ ká tà á fún èrè ẹnìkan. Yorùbá bọ̀ wọ́n ní tí a bá fi owó ra ẹwà, a máa fi ẹwà ta owó. Bí gángan bá dákẹ́, ayé abúlé á dàbí òkú. Bí a bá tún gángan jí, á ta ayé abúlé jí. Ẹ má ṣe gbàgbé pé ẹni tí ó bá pa ìṣẹ̀ṣe rẹ̀ mọ́, ìṣẹ̀ṣe yóò parọ́ ẹni bẹ́ẹ̀ mọ́. Má torí owó tàbí ohun tí ó jẹ tàbí ohun tí ó jẹ́ kó fi gbé ohun tó tọ́ sí tolórí tẹlẹ́mù fẹ́nìkan ṣoṣo. Ẹ má gbàgbé wípé ìgbà ò tọ́ lọ bí òréré o, ayé ò sì tọ́ lọ bí ọ̀pá àgbọn.